action. Àṣejù àwọn ọmọ ọ̀jẹ̀ ń pọ̀. Àṣejù wọn pọ̀. Síbẹ̀síbẹ̀ náà àwọn ọmọ àbáwọn náà wọ́n lágídí. Wọ́n burú nú wọn. Bí bàtà tí wọ́n bá ń lò pọnlápọnlá, ẹ jẹ́ kí dùndún tí wọ́n mọ̀ lù bàtà. Lẹ́rìí ìdílé pé láì tí ẹ fi gba ọmọ báyìí. Ó dáa kí ẹ kọ̀ láyé lè rà kìí ṣe Wàhálà. Ilé ìwọ ṣé kí ó mú bàbá ó ti rà. Ó ti wọ́. Ẹgbẹ́sẹ̀ sọ̀rọ̀, ẹgbẹ́sẹ̀ mọ́ra. Tó balance. Ẹ bá mi tẹ̀sí jókòó yẹn àti ọjọ́ ká ṣe gbùdù pọ̀pá mi. Ṣé àwọn ìfọ̀gbọ́n sọ̀rọ̀ ọgbọ́n ló àkọ́kọ́ dára? Wàhálà ẹgbẹ́ ọwọ́ ìgbé bàbá sí o. Orogún mi. Orogún mi. Orogún. Ìrẹsì gọ́tọ̀. Báyọ̀ lẹ́sìn sá. Ìrẹsì gọ́tọ̀. Ẹ jáde. Alẹ́ jáde. Òun ni màá lè jáde. Ẹ̀jẹ̀ ń ru tó tó ẹ̀ ń tò. Kí ló ń gbọ́ sọ̀tún ló ń jọ? Alpha. Standing by. A máa tún fún mi ní ìyá. Yóò gbọ́ yóò kọ́ ẹ̀ tì. Bro, èmi lè fẹ́ mú báyìí. All right, fan off, please. Bọ́ọ̀lù. Yeah, confirm ready. Bọ́ọ̀lù Show ya, sir. Yeah. Sound. Yeah. Still on scene, 57 days late, 64. Put camera to you. Show ya. Tọ́sí olúwa mi ẹ wá ń jókòó sí. Ẹ wà wá. Ẹ wò wọ́n bọ́yé ń bọ̀ yẹn sà. Ṣẹ́gbọ́. Ẹ bọ́yé ń bọ̀ yẹn kẹ́ máa wò wọ́n. Ẹ wo ojú wọn báyìí sí. Ṣọ́ọ̀bù àwọn ọ̀jẹ̀ ṣe kí wọ́n. Àṣejù àwọn ọ̀jẹ̀ láyé kàn ń rí. Àwọn ọ̀tá wọn. kọ́tà mi. Ṣé ìjà Ṣé tó ń sọ? Mo ti rántí tí ó ń sọ. Ọ̀rọ̀ tó ń ṣe wọ́n. Bàbá lọ́la kọfà. Ẹ ṣe fáyìn náà. Ṣọ́ọ̀bù àfọ̀. Ṣọ́ọ̀bù ẹ̀wọ̀. Ṣọ́ọ̀bù. Ayé ń bá mi ṣe Ṣọ́ọ̀bù yìí. ṣọ́ọ̀bù. Stanley Bàtà. Ó ti wà bẹ́ẹ̀ tó ṣe Stanley Bàtà. Bàbá. Go. Go. Yeah. Kọfà. Action. Ẹ sáré bá wọn dáadáa. Ẹ wọ̀n dájà bá wọn tún wẹ́ lo lùkùn ẹ̀ ẹ̀ wọ̀n wọ́n yẹn náà ta. Ṣọ́ọ̀bù ẹ̀fọ́ kọ́fà àti gbàdágbà ló dúkùn ní gbogbo ṣíbí tó. Go. Action. Hello, ọgbọ́n. Kí ni Ẹ láyé wọn láti bí ẹ̀ go. Action. ọgbọ́n? Kí ni túmọ̀ ń? Kì í ṣe pàgọ́. Ṣé wọ́n sì ní sọ pàgọ́? Ẹ kò lè pé. Action. Kí ni túmọ̀ ń? Ṣé wọn ò sì ní sọ pé àgọ̀? Ẹ tí wọ́n lágọ̀. Káyọ̀ lè bàrà ṣiṣẹ́ àwọn aláṣiṣe. Àyíbá láìjà àwọn aláṣejù. Action. Kì í ṣe pàgọ́. Ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ ni pàgọ́. Káyọ̀ lè bàrà rí àṣìṣe àwọn aláṣejù. Ọgbọ́n náà ló máa jẹ. Jẹ́ bàbá sọ Láti àti ni. Àyà. Okay. Ẹgbẹ́ mi láti ní. Àyíbá láìjà àwọn aláṣejù. Action. Ọgbọ́n náà ló máa ń jẹ. Àfọ̀gbọ́n ti fọgbọ́n sọ̀rọ̀. Kọ́gbọ́n rà pa ọlọ́gbọ́n lára. Àbí? Bẹ́ẹ̀ni sà. Action. Àfọ̀gbọ́n ti fọgbọ́n sọ̀rọ̀. Kọ́gbọ́n bà ọlọ́gbọ́n dára.
ẹjẹ́ àsìkò tó kẹ̀lẹ̀ fún wọn. ẹni tí ọgbọ́n pa ọ̀tún nǹkan ẹni tí àìgbọ́n pa ló bọ̀ ọ̀rọ̀ rẹ̀ yé mi dáadáa ó sì yé mi dáadáa. Cut. ẹ má ti ẹ ọkọ lọ́gbọ́n ẹ. mo ti bẹ́ẹ̀ sí. ẹ̀lẹ́ o bàbá ọkọ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ẹ ṣeun kí lẹ fẹ́ kí n ṣe fún yín? Sorry. Mo ti assume pé wọ́n ti ń sọ̀rọ̀ yẹn fún yín lọ. ok On movement. Kí ni first line yẹn continuity? àṣejù àwọn ọmọ ọ̀jẹ̀ láyé kan Àṣejù àwọn ọmọ ọ̀jẹ̀ láyé kan rí. Àwọn ẹlẹ́sìn ìyókù náà wọ́n ní lọ́wọ́. ok ọ̀yá ẹjọ́ níta. èèwọ̀ kí n wọlé jáde. Bẹ́ẹ̀ sà. wọ́n wá àwọn ọmọ máa ń kọ́ra ẹ̀yìn rẹ̀ gbọ́n wò yìí tí ó rí ìlú Ok. ẹ̀ bẹ́ẹ̀ ṣe ni. ok ó ti yé mi bẹ́ẹ̀. so ẹ ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ wọlé wá. Roll. Cut and shoot, Abby. Yeah. Okay, I'm rolling now. Call it in 3, 2, 1. Action. àṣejù àwọn ọmọ ọ̀jẹ̀ láyé kọ̀kọ̀ ni àwọn àfáà náà ní lọ bẹ́ẹ̀ ni wọ́n ní lọ wọ́n di ẹrù. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà táwọn ará bíbá ló pọnlápọnlá ẹ jẹ́ kí dùdú tí ó mọ̀ lùlù àdínkù. lùlù àbá ń lùlù àdínkù tí bàtà wọn ró pọnlápọnlá ń bó láti gbọ́ lù àdínkù tiwa. ẹ tí a sì bẹ́ẹ̀ nípa àgọ́ káwọ́ díjú bí ẹni kú. ká gọ̀ fún un ṣé wọn ò ní wọn pinnu ní nǹkan mi. Continuity prompt. bàbá ọgbọ́n fọgbọ́n sọ̀rọ̀. Ẹ ṣe rí bí ẹni pé mo fọgbọ́n sọ̀rọ̀ kí ọgbọ́n má bàa pa ọlọ́gbọ́n lára. Go. wọ́n gbọ́ gbogbo tó sọ náà ló yé mi. Act what? ẹ máa tẹ̀sí ọpọlọ gẹ̀gẹ́ tó gbogbo ọ̀sẹ̀ tí. Go. Màá lọ para fún 1000. Mo ń gbọ́ voice wọn báwọn. Ó yá ẹ ti ṣe yẹn. Go. Action. ẹ ṣe ní pé àgbọ̀gbọ́n gbogbo sọ̀rọ̀ ọgbọ́n mọ̀ bá ọlọ́gbọ́n lára. gbogbo tó ń sọ. Smoke that shit. wọ́n á gò. ibẹ̀ ni Okay, gbogbo ohun tí wọ́n sọ yìí. ṣẹ́sì. ṣẹ́sì roll. Ẹ ṣe ní pé àbọ̀gbọ́n fọgbọ́n sọ̀rọ̀ kọ́. Silent outside. Ọgbọ́n má bàa pa ọlọ́gbọ́n lára. Pick up. Action. ẹ ibẹ̀ ni pé àgbọ̀gbọ́n tí gbogbo sọ̀rọ̀ ọgbọ́n mọ̀ bá ọlọ́gbọ́n lára. ẹ jẹ́ àgbọ̀gbọ́n sí i. gbogbo tó ń sọ náà ni mò ń gbọ́ ọgbọ́n náà lọ́lọ́gbọ́n ń jẹ. ẹ jẹ́ àmọ̀ sùúrù sí i. oṣù báyìí sọ̀kan tì bẹ́ẹ̀ yìí o sùúrù sọ̀rọ̀ àwọn ará mi wọn gba sùúrù sá. àgbàmọ́ àgbà ni àwọn tí wọn bá mú wálé ni ó fi pàdé wọn yá ní sinmi gàdí ọfẹ ṣègbèdà àgbàmọ́ àgbà oṣù sùúrù ni ọ̀nà àyè sí i. ọgbọ́n tó sọ ọgbọ́n tó sọ. Cut. àgọ̀ ìṣòlè. ṣé ìbílẹ̀ àbò ètò ṣé ìbílẹ̀ àbò ètò Oṣù. ìbílẹ̀. Orí èmi ọdẹ fún mi. Okay. Roll. lédi ẹ̀sìn wọlé ọlọ́dẹ. Go, sir. Action. Cut. No, no, sir. Lesson. How much? àtìmárí How many person ló wà ń bẹ̀? 41. Ìyẹn mélòó? Gbogbo ọ̀. ṣé o sì ń sí lára ẹ̀. Ẹgbọ́n continuity. Mo dáàtẹ̀. ẹgbẹ́ ẹ̀kú sí ìyẹn máa ń gbé wa. 41 Ó lọ ju tààrọ̀ tó fẹ́rẹ̀ lọ. ọ̀jẹ̀ wùmí nìkan ló wà 41. Ẹ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Because he sà sí Mike olùpàdọ́ àgbègbè sórí ìdúró de Ẹ má wọ̀ lọ́wọ́. Má pọ̀ fọwọ́ ju àpètì, wọ́n fọ̀ fọ̀. ṣé ìwé sí lára ẹ̀ mọ́sà. Bẹ́ẹ̀ni. ẹ yára wà lójú ìtú ìtú fún mi. Ẹ fi. ìyá alágbèéká ló pẹ̀lú ìkú. ṣé kò ní lọ irun mọ ẹyẹ kúrò mẹ. Bẹ́ẹ̀ ṣe wà tẹ̀ ń dóòzì yẹn náà la máa wọ̀. Continuity.
tí ariwo spíkà wọn fi di Ẹ ṣiṣẹ́ wọn mọ́ṣá. àti ti mọ́sìkì lọ́tún àti ti chọ́ọ̀chì lọ́sì. Sorry. Ìwọ wọn fẹ́ gbọ́nú ẹ̀ báyìí. Ṣé kí n change aṣọ? Ẹ máa ṣe ìyá sọ. Sorry. But I okay. Ta ló máa fún mi lówó oúnjẹ? PM náà ni. PM. Mi sì mẹ́gbà tó ń de inú yẹn. Ìgbà tó ń lẹ̀ máa mi ò sí fẹ́ mi jẹ́. ẹ máa tún lẹ̀ lọ́la. Ee ó dùn yín fi ọ́ìlì sí i Táíwò. Aṣọ wọn kọ́. Ẹ ká ló máa ṣe nígbà. Wọ́n ò lè tẹ̀ láti mi. Gẹ̀lẹ̀dẹ́ Gẹ̀lẹ́dẹ́gà. gẹ̀lẹ̀dẹ́ gẹ̀lẹ̀dẹ́. Má máa jarun tiẹ̀ mọ̀. Lọ́fà bá kó fara wà láyé. Wọ́n náà fi ti tó fà. Ifá sọ̀tọ̀ ìlú màá sùn.